ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ ju iṣẹ́ yìí lẹ̀, iṣẹ́ ẹni tó bá ní fibroid ni. Ẹni tó bá ní fibroid, kí ni wọ́n ń pè ní fibroid? Ó ní wọ́n ń pè ní oyún ìju. Ìmíì lè jẹ́ kékeré, ìmíì lè jẹ́ ní ńlá, ọ̀tọ̀ lápá tánú, ọ̀tọ̀ lóyún ìju. Àmọ́ kí n tó máa lọ, tó bá ti ń dọ́dọ̀ rẹ báwọn, kọ́kọ́ bá mi share rẹ̀ sí èèyàn 20, á dáhùn fún ẹ. Share rẹ̀ tẹ́ni tó bá rí pé ó lè ṣàǹfààní fún, adálu alal khairi kafa'ili. Bá a ṣe ń sọ yìí, tí wọ́n náà bá tún share rẹ̀ fún èèyàn, wallahi ìwọ náà ó tún gbẹ̀san. Bá a náà ṣe ń gbẹ̀san, ìwọ náà máa gbẹ̀san. Bá a ti ń sọ yìí ni ìwọ náà máa gbẹ̀san. Bá mi share rẹ̀ sí èèyàn 20, á bẹ̀rẹ̀ sí ní dáhùn fún ọ. Nọ́mbà mi ò yí padà, 07033449598. 07033449598. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ follow wa lórí TikTok, ẹ follow wa lórí Instagram, ẹ dẹ̀ follow wa lórí, ẹ dẹ̀ subscribe sórí YouTube wa, ẹ jọ̀ọ́. Ẹ bá wa share rẹ̀ tẹ́ bá ti dórí YouTube wa náà, á dáhùn fún yín o. Kí ni ta fẹ́ sọ̀rọ̀ lé lórí? Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó bá ní oyún ìju, fibroid. Ẹnikẹ́ni náà ló bá mi wá ewé ìjìnrìn tútù. Ewé ìjìnrìn tútù. Ó wá ní bá a ti ṣe. Kẹ́ni yóò lọ wá ewé ìjìnrìn nì, kó kọ́kọ́ gbómu fún like 3 days náà, kó gbómu láàárọ̀, lálẹ́. Kó má fomi sí òdèdé omi tó bá ń jáde ńbẹ̀, kó ṣe síbí méjì, kó kọ́kọ́ mú láàárọ̀, lálẹ́, láàárọ̀, lálẹ́, láàárọ̀, lálẹ́. Tómi ò bá pọ̀ tó jáde ńbẹ̀, ó lè fomi díẹ̀ sí bí half cup, kó ra fi sí. Kó kọ́kọ́ mú láàrin ijọ́ 3 léra wọn bá náà. Gaskiya. Kó wá lọ bá mi wá ewé ìjìnrìn tútù míì, kó já. Tó bá ti wá ewé ìjìnrìn tútù míì, kó já. Lẹ́yìn ìgbà náà, kó bá mi wá ọṣẹ dúdú. Ọṣẹ dúdú kan náà tó dá ṣáká. Ọṣẹ dúdú tó dá ṣáká ni, kì í ṣe ọṣẹ kan náà, ọṣẹ tó bá dá ṣáká, ó ti mọ̀ pé ọṣẹ yìí dá ṣáká. Ọṣẹ tó bá dá ṣáká sẹ́, àló ti mọ̀ pé ọṣẹ yìí dá ṣáká. Ó di méjì. Wá lọ bá mi wá, dákun bá mi share rẹ̀ o, á dáhùn fún ẹ o. Lẹ́yìn ìgbà náà, wá lọ bá mi wá òbú òtóyọ̀. Lọ bá mi wá òbú òtóyọ̀. Ó di 3. Wá lọ bá mi wá iyọ̀ tá a máa jẹ. Lọ bá mi wá iyọ̀ tá a máa jẹ. Kó wá lọ bá mi wá èèpo ọsàn wẹ́wẹ́, èèpo ọsàn wẹ́wẹ́, èèpo ọsàn wẹ́wẹ́, ọsàn dúdú, ọsàn wẹ́wẹ́ tá a máa ń mu. Lọ bá mi wá èèpo ọsàn wẹ́wẹ́, èèpo ọsàn wẹ́wẹ́. Bá mi share kínní, ó da iṣẹ́ inú ilé ni o. Ó dájú, ṣùgbọ́n Ọlọ́run dájú jù lọ. Wallahi Ọlọ́run ló dájú gbogbo nǹkan lọ. Ọlọ́run dájú jù lọ. Wá bá mi wá èèpo ọsàn wẹ́wẹ́. Wá bá mi da gbogbo ẹ̀ sórí iná. Ó bá wù ọ́ lè fi àtàrí kún, ó bá wù ọ́ lè má fa àtàrí kún. Wá bá mi jó, kó jó. Má jò ó di eérú o. Jó dáadáa, kó rí pé ó wà normal dáadáa. Tó bá ti wá jó tó jó tán, wá bá mi lọ sọ di powder. Tó bá ti wá sọ di powder, wá lọ bá mi gẹ́ẹ̀tì omi kan, wọ́n pè ní omi Kal. Wá bá mi gẹ́ẹ̀tì omi Kal. Tó bá ti wá rọra bu bí kọ́fà omi Kal yẹn, wá bu kọ́fà rẹ̀ bí 3 sínú cup, àbí kọ́fà rẹ̀ bí 4 ti tó. Wá rọra bu kí n tó lọ tó ti powder yìí tó jóná, tó di powder yìí. Wá rọra bu di half spoon sí. Kí wá rọra mi pọ̀. Kó ní tọ̀ ń gbé lura ní àárọ̀ kó tó jẹun. Kó tó lè jẹun lẹ́yìn rẹ̀, lẹ́yìn wákàtí kan ló tó gbọdọ̀ jẹun lé lórí o. Àárọ̀ ni kó lò kó tó lè jẹun lórí rẹ̀ lẹ́yìn wákàtí kan. Tó bá jẹ́ pé wá rí pé ibi iṣẹ́ tó ń lọ, kíníkan tó ń lọ, òun ò lè máa lò láàárọ̀, òun mọ̀ bí ó ṣe dá láàmú. Kó bẹ̀rẹ̀ sí ní lò ní alẹ́. Kó máa lò ní alẹ́ kó tó sùn. Pẹ̀lú ògo Ọlọ́run, á bẹ̀ lára mu. Inshallah la quwwata illa billahi al-azim. Bá mi share rẹ̀.